bàbá àgbà ọlọ́kìn ọmọ bàbá kí ó yanjú àwọn làwọn abáṣà yọ ọmọ. bàbá ọlọ́kìn ẹ ò ṣẹ̀ṣẹ̀ máa jó lórí ire Àjíbọ́lá bàbá ọlọ́kìn ẹ ò ṣẹ̀ṣẹ̀ máa jó lórí ire ṣẹ̀wá lórí ire tèmi oríire tó pọnmọ ní ibi àbáyédé ta fi ń bímọ ta tún wá rọmọ ọmọ Àjíbọ́lá ọlọ́kìn bàbá olóríire ní àlùbáríkà kí ó yanjú tó bá rí ìwà àti máa gbọ́ bàbá ọlọ́kìn lẹ́rìí ẹ̀ bàbá ọlọ́kìn lẹ́rìí ẹ̀ Àlàbí o. ẹ dúró náà ṣe gbogbo Abdulwasi ló máa ń jálábì ẹ lọ ṣàkíyèsí Abdulwasi wọn máa ń jó lóríire Àlàbí Pasuma ọ̀gá ńlá Abdulwasi ló ń jẹ́ Àlàbí Àjíbọ́lá abẹ́wárí nǹkan ni Abdulwasi Àlàbí Àjíbọ́lá àwọn làwọn bá ṣàyọlẹ̀ ni tó bá rí ìwà àti máa gbọ́ Abdulwasi lẹ́rìí ẹ̀ Àlàbí o àwòyẹ tí ì dé ọgbọ́n gbórin dé akéwù yanjú láfẹ́ múrin kí ọba tó ní wọn tí kí wọn iṣẹ́ tọ́ṣegán tí tó ní kíkí wọn bàbá akéwù yanjú nínú ọmọ tẹ́ fi máa sọ́dọ̀gó ó ti fi kéwù ìdè yànjẹ nǹkan Àjíbọ́lá Aláàjì Wàsíù ọlọ́kìn ló ràn wá kílẹ̀ wí bàbá kéwù yanjú ẹ ti wáyé ó yẹ yín ayé yìí ò ní padà wá bàjẹ́ tọ́májú ti ń lọ. Àlàbí bàbá bàbá ọlọ́mọ bàbá onídùnnú lẹ́rí ẹ̀ àwọn náà kọ́kọ́ ṣe wà lọ́wọ́ ẹni máa dá ọ̀dọ̀ Àjíbọ́lá là ń bẹ ilé ọlá làwà lè ní ilé àǹfààní ilé onímọ̀ ni ó yà sọ pákéwù yájú ni bàbá wa bàbá ẹjọ́ náà díẹ̀ ìjọ onímọ̀ ni jẹ̀lẹ́ńkẹ́ ni sọ pákéwù yájú ni bàbá wa kí ni wọ́n bá yẹ ṣe dá àfàlà tó jàlùfà lọ ní dákúnjẹ́ kan pẹ́ ó yẹ ìjọ tó bàbá kéwù yájú bàbá wa bọ́ ọlọ́mọ jẹ̀lẹ́ńkẹ́ ní ìjọ bàbá kéwù yájú ó gbá girigiri akéwù yájú ni bàbá wa kí ni wọ́n bá yẹ ṣe àfàlà tó jàlùfà lọ ní ó yà sọ pé tí ń bá ṣe báyìí dára wọ́n ní ẹ̀kọ́ mọ́lẹ̀ lọ́kọ́ta bá ṣe báyìí ìjọ ọpẹ́ bàbá ọlọ́kìn ẹ̀jíjọ́ mímọ́ tàbá ṣe báyìí ó sọ wípé àti fi dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe kẹ́hù yín gbé wa o àti fi dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe kẹ́hù yín gbé wa o àti fi dé ènìyàn ẹ ṣe. Àjíbọ́lá Àlàbí ó sọ pé àti fi dé ènìyàn ẹ ṣe ìṣòro tó ní náà ní pòkì mólóre òkì mólóre náà ní ẹ̀dọ́pẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ Àjíbọ́lá Àlàbí ohun tẹ́ bá ṣe fún tẹ́ bá tí kì í bàbá kí ó yanjú kò ì tí pé gbogbo orin tí máa ń ṣe fọ́lọ́kì ó ti ń tó méjì mẹ́ta báyìí èyí tá a ṣe last tá a gbàgbé
wàmà ansanihu illa shaytan rajim. kò sóko bàbá akéwìyànjú níbẹ̀ ó dá padà ní. ó ní ẹ̀fọ́ pa àfa mi sí wọn ní ẹ̀nà tán. ó sọ pé a ti fi dé ènìyàn ẹ ṣe a ti fi dé ènìyàn ẹ ṣe kéwù yín gbé wá ó gbé wá ó a ti fi dé ènìyàn ẹ ṣe. ọmọ akéwìyànjú dà ọmọ akéwìyànjú ṣàǹtẹ̀ níbí ọwọ́ yín dà ẹ̀nà ó dàrú ó gbé wá ó a ti fi dé ènìyàn ẹ ṣe. ọpẹ́ fọ́lọ́run ọba kéwù dọ́là àtòwó àfiọkọ̀ àti ilé ara rẹ̀ wà ìyàwó fẹ́ bàbá akéwìyànjú àtúrọ̀mọ ìdùnnú bí akéwà tún fi kọ́ nìyàn àwa ti dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe lóhùn ìgbéra ètò ìrọ̀rùn. ọlásùnbọ̀lẹ̀ yẹn òkúdera ẹ kí ìyá bàbá ọlọ́mọ ẹja ló níbú ìyá bàbá ọlọ́mọ ìyá bàbá ọlọ́mọ ajakudi àtúwẹ̀jà ló níbú ó ń sanwó àmàdára láti ṣe ajakudi àtúwẹ̀jà ló níbú. ẹ bá ń kíyà bàbá ọlọ́mọ. ọlásùnbọ̀lẹ̀ rí yẹn Kúdírà ọlásùnbọ̀lẹ̀ rí yẹn Kúdírà. ìyàgbọ́lá ọ̀lẹ́rìn yẹn Ajíbọ́lá ọlásùnbọ̀lẹ̀ rí yẹn Kúdírà. ẹ bá ń kíyà bàbá ọlọ́mọ Kúdírà o ọlásùnbọ̀lẹ̀ rí yẹn Kúdírà. Kúdírà tún lè ṣe ènìyàn lè ṣe òwò ṣe ń jó. ọlásùnbọ̀lẹ̀ ṣe ènìyàn lè ṣe òwò ṣe ń jó. ìyá bá sì tún lè ṣe ènìyàn lè ṣe òwò ṣe ń jó. ìyá bàbá sọ irú lè ṣe ènìyàn lè ṣe òwò ṣe ń jó. sọ pé ọlásùnbọ̀lẹ̀ rí yẹn Kúdírà. ọlásùnbọ̀lẹ̀ rí yẹn Kúdírà. ìyá bá sì túlẹ̀ rí yẹn Kúdírà o ọlásùnbọ̀lẹ̀ rí yẹn Kúdírà. ó ti bẹ̀rẹ̀ náà nù amọ̀dàlẹ̀ pé òfowó jóná. ọ̀dọ̀ olólùfẹ́ mi làwọn Ajíbọ́lá alóore ti fi mú kí á níbẹ̀ yẹn mo ṣì ń bọ̀ wá. my naija latest Islamic bàbá ọlọ́mọ. Adigun Fárúkù lẹ́rìn yẹn Adigun Fárúkù lẹ́rìn yẹn Adigun. ọkọ ìyàwó tó ń bọ̀ lọ́nà Adigun Àjì Fárúkù lẹ́rìn yẹn Adigun. ọmọ bàbá ọlọ́kìn ọmọ Ajíbọ́lá sọ pé Fárúkù lẹ́rìn yẹn Adigun Àjì Fárúkù lẹ́rìn yẹn Adigun. ibi àti bí ni ó da ẹ̀jẹ̀ ń gbọ́rọ̀ ibi àti fẹ́ ni ló dójú
bí ti àti bí ní ṣe dá tó. àwọn màmá ọlọ́mọ àwọn màmá olóríire ìyọ̀ lówó yín nínú owó á tún bàbá dára sí ni. àfà olóṣùn á tún bàbá dára sí ni. orí mi ń wo Àlàdé bí ti àti bí ní ṣe àtó ibi àti fẹ́ ní lódún jù. wọ́n fẹ́ wà nílé Àjíbọ́lá ọlọ́kìn àwọn ọmọ bàbá akéwìyànjú ń fẹ́ tiwa àwa gan kò yín jẹ. ìyá ìyàwó ìyá alájà Aisha mi o màmá olórí alájà Aisha o. alájà Fauzi Atúláyé mi ìyá Aisha màmá ọlọ́mọ ẹni fún wa lọ́mọ fi sáyà ó yẹ ká lè kí ó yẹ ká lè kí. ìyá Aisha lẹ́rí ẹ̀ o màmá ọlọ́mọ àwọn lọ fún wa lọ́mọ ká fi ṣáyà ẹ má ṣe ìdùnnú ọjọ́ ìní kò nídìí ìbànújẹ́ láéláé alájà Fauzi yàtú mi ẹ má kú oríire. orí mi ń wo Àlàdé wọ́n fẹ́ mi nílé akéwìyànjú ibi àti bí ní bó ṣe dára tó ibi àti fẹ́ ní lódún jù. ẹ ṣeun bàbá á túbọ̀ máa dára sí ni ló jẹ́ ń pé àwọn tó ń fẹ́ tiwa ọlọ́run bá wá fẹ́ tiwọn bọ́n lè kọ́ mi àbá tó bá ń wà kọ́ mi àrí ọmọ máa ń gbé sọnù bí èso bí ọmọ yàrá òde ọ ẹ wá ara wọn tó ń bínú wa ṣé tẹ̀sí ń ti àṣẹ fún ó kàn ṣáà ń bínú wa ọlọ́run fọ́ wọn lẹ́nu lójú tí wọ́n lọ́wọ́ ọba àwa ń dùnnú àwọn ọ̀gá ń ronú ẹ̀yin dàrú yé àkólá ìlà ọ̀hún. ìyá kìlá ìlà Fauzi yàtọ̀ ń fẹ́ mi ìlànà ìlànà màmá ọlọ́mọ ìlànà ìlànà Fauzi yàtọ̀ ń fẹ́ tiwa ìlànà ìlànà màmá ọlọ́mọ ìlànà ìlànà Àjíbọ́lá ọlọ́kẹ́ ìlànà ìlànà Alábí àjíwá sí wọn. olólùfẹ́ àmọ́dá. ẹ ṣeun ẹ kú ìfẹ́ mi ẹ ṣeun gan ni. orí mi ń wo Àlàdé. orí mi ń wo Àlàdé ọ̀rọ̀ owó kọ́ ibi tá a láyé délé ní ó kọ́ máa rẹ́ nìkan ó máa ṣàdédé jí alóhùn ògbà tí lágbájá a níṣẹ́ ọmọ yẹn mi kó jẹ́ mi gbà fún rárá láláì ṣe nǹkan kan fún